Explosive teaching and powerful prayer combined. Live with Pastor Sam Adeosun. It's time for PrayerLIfe with Pastor Sam Adeosun. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ a gbàdúrà. Ọlọ́run wa àwa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ èyí tí a tún rí lónìí níwájú yín. A yìn yín nítorí pé ẹ ṣé, nítorí pé àánú yín dúró láéláé. A dúpẹ́ o nítorí pé ọ̀pọ̀ ìgbà ó ní ẹ̀kúkú ẹ̀wù ẹ̀ṣẹ̀ wa. A dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé àánú yín ṣiṣẹ́ fún wa ní gbogbo ìgbà tá bá sá wá bá yín. A dúpẹ́ nítorí pé ẹ̀yin Ọlọ́run ẹ̀ ń fi àánú gbà wá. Jésù Olúwa ẹ gbà ọpẹ́ wa. Ọlọ́run ayérayé Olúwa ẹ gbà ẹ̀yìn wa. A yìn yín o nítorí pé ẹ mú kí ọkàn wa kó máa fà sí yín lójoojúmọ́. Ẹ mú kí ìgbé ayé wa máa dára sí. Bàbá Olúwa ẹ gbà ẹ̀yìn wa. Lónìí bá a ṣe parapọ̀ láti gbàdúrà lórúkọ Jésù Kristi, ọ̀run yóò ṣí. Mo ní fún gbogbo ìbéèrè yín pátá, mo ní ọ̀run yóò ṣí fún yín. Mo gbàdúrà pé Ọlọ́run tó ń gbọ́ àdúrà yóò gbọ́ àdúrà yín. Yóò sì yà yín lẹ́nu. Àtàwa àtẹ̀yin a ó jọ yìn Ọlọ́run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, a máa tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní ọ̀tun èyí tí Ọlọ́run fún wa lónìí. Àǹfààní láti gbàdúrà, àǹfààní láti béèrè, àǹfààní láti wá rí gbà lọ́wọ́ Ọlọ́run. Torí ọ̀tọ̀ ni kéèyàn gbàdúrà, ọ̀tọ̀ ni kó rí gbà. Àǹfààní ká rí gbà, àǹfààní ńlá ni o. A sì yìn fún oore ọ̀fẹ́ èyí tó fún wa náà lọ́fẹ̀ẹ́. Mo ní ìfilọ̀ bíi méjì kan. Àkọ́kọ́ ẹ̀ náà ni pé à ń wo countdown clock wa, mò ń wò lọ́lọ́ báyìí 36 days. Òun ló kù o. Tá bá ti lo 36 days báyìí gbàgà àti bọ́ sí fire conference wa ní ọdún yìí nìyẹn. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ̀ ń gbàdúrà pẹ̀lú wa. A dúpẹ́ ẹ̀yin tẹ́ ń dá gbà lọ́dọ̀ yín. Ẹ̀yin tẹ́ ń gbà fún wa àti program yẹn. Mo gbàdúrà ẹ̀yin náà fúnra yín, ẹ̀yin náà tún rí èrè jẹ nínú program náà lórúkọ Jésù Kristi. Ẹ dákun ẹ má dá wá o. Jẹ́ kí mo ń sọ yẹn, ẹ má dá wá o. Ọlọ́run ṣẹ́rí àǹfààní gbogbo nǹkan. Ọlọ́run lè lò yín. Ọlọ́run lè lò yín láti tú ẹlòmíì sílẹ̀. Ọlọ́run sì lè lò yín láti tún ayé ẹlòmíì ṣe. Èrè wà ń bẹ o. Mo ní ìgbàgbọ́ sí. A tún dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ lánàá. Àná ni a sọ fún àwọn kọ̀ọ̀kan pé kán bá wa gbọ́. Ẹ gbọ́ líǹkì ẹ gbọ́ líǹkì yẹn fún ìṣẹ́jú 5 ni. Lẹ́yìn ìṣẹ́jú 5 ó tún máa parẹ́. Wọn ò ní rí mọ́. Kò dẹ̀ ní ṣiṣẹ́ mọ́. So láti bá wa wo bí prayer radio wa ṣe ń ṣiṣẹ́. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn fún input wọn gan. Just for that 5 minutes wọ́n filẹ̀ fún wa. Mo gbàdúrà Ọlọ́run á retí gbọ́ àdúrà tí náà lórúkọ Jésù Kristi. Lágbára Ọlọ́run prayer radio máa wà live anytime from next week. Tá bá ti bọ́sẹ̀ tó ń bọ̀ ó lè má tó bẹ́ẹ̀ o. Ṣá máa wọ̀nà. Iṣẹ́ pọ̀ lọ́wọ́ so àfẹ́ dá ọjọ́ débi pé a wà ní bí a lè meet up tí àwọn èèyàn máa béèrè anytime from now. Ẹ ṣáà check website wa tàbí mobile app yín. Tí mobile app yín bá ti ń béèrè pé kẹ́ ẹ ṣe update immediately. Prayer radio ni ó fẹ́ fara hàn yẹn. Àwọn àdúrà tí a ṣe bẹ̀rẹ̀ sí gbà lọ́jọ́ mẹ́ta lè máa bẹ̀rẹ̀ sí rí ń bẹ̀. Iṣẹ́ àwọn ti láíláí yẹn. Bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ti àwọn company tí a ń lò lọ́wọ́ báyìí. Àwọn ló wá gbà níyànjú pé ká má ṣe mobile app fún. Wọ́n ní kò kí ń da fún organization láti ní oríṣiríṣi app. Wọ́n láwọn àwọn tá à ń sá fún hackers yẹn náà opportunity táwọn náà máa ń rí nìyẹn. Bàtà wáyé pé a ní many apps tí ó wà ń gbòòrò. So mo dẹ̀ wá rí experience wa náà pé òótọ́ ni àwọn app kan tá a lò mọ́ àwọn míì ṣe ní lórí fóònù wọn. Wọ́n ní kò dáa. Àwa náà dẹ̀ rí bẹ́ẹ̀. Wọ́n dẹ̀ ti assure wáyé pé wọ́n pe kí náà ní stand alone. Wọ́n ní stand alone ní rédíò yẹn kò ní nǹkan ṣe pẹ̀lú website wa. Àwọn ìbá wà ń bẹ̀ kò sẹ́ni tó lè gba bẹ̀ wọlé. Wọ́n fún wa ní source code tí wọ́n fẹ́ ká fi wà sure. A dẹ̀ wà sure pé àwọn náà technology àwọn ẹ̀ máa tún lè díẹ̀ o. So a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. So lórí website wa àti app ẹ̀ máa rí prayer radio. Yóò á tún farahàn ní ẹ̀ẹ̀kan sí orúkọ ẹ̀ nìyẹn o. So mo gbàdúrà pé gbogbo àwọn tí Ọlọ́run lò fún wa láti jẹ́ kó ṣeé ṣe lórúkọ Jésù Kristi. Ohun rere gbogbo nínú ayé wọn náà á ṣeé ṣe lórúkọ Jésù. Mo ṣe announcement kan nígbà kan pé ìrìn àjò wa sí London ní àkókò yìí a fẹ́ lo àǹfààní yẹn láti jáde láti rìn kiri. Kì í ṣe pé a fẹ́ ṣe kì í ṣe pé à ń lọ fún tọ́ o, ṣùgbọ́n a ní àwọn ọmọ Ọlọ́run tí wọ́n nílò prayer wa, tí wọ́n nílò blessing wa, tí wọ́n nílò counseling wa. So àwọn tá bá lè dé ọ̀dọ̀ wọn tàbí tá bá lè fún wọn láyè láti dé ọ̀dọ̀ wa gbogbo ẹ̀ ni a fẹ́ ṣe ní ọ̀tẹ̀ yìí. So àwọn kan ti ń sọ fún mi o lóòótọ́, ṣùgbọ́n mi ò dáhùn, mi ò fèsì. Ìdí ẹ̀ ni pé
kì í ṣe èmi ni mo fẹ́ máa ṣiṣẹ́ yẹn torí àti rí request tó pọ̀ so a fẹ́ jẹ́ kí ẹnìkan bá wa ṣiṣẹ́ yẹn so London lẹ́ni ẹ̀dẹ̀ tí máa bá wa ṣiṣẹ́ yẹn a dẹ̀ fẹ́ ní dedicated number táwọn èèyàn máa send messages sí torí number wa Nàìjíríà ò ní ṣiṣẹ́ lọ́hùn so yẹ kó ti yé yín bẹ́ẹ̀ yẹn àwọn number wa tẹ̀ ń pè kò ní ṣe é pè lọ́hùn so a fẹ́ tá dé London àwọn pastor wa bá wa ṣètò number tí a máa lò fún WhatsApp táwọn èèyàn á lè make request yẹn tá lè sọ pé okay bí àníkẹ́jẹ́ àpàdé ẹ̀yìn yóò tá máa ṣe gbogbo ètò yẹn Ọlọ́run á ràn wá lọ́wọ́ jẹ́ àwọnú àdúrà wa lọ. Ohun tá à ń ṣeré lórí mo pè ní ìrírí ọ̀run nínú ayé experiencing heaven on earth kéèyàn ní ìrírí ọ̀run nínú ayé kí ló ń jẹ́ bẹ́ẹ̀ gan kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣe rí oríṣiríṣi orúkọ ó ní àwọn ọmọ èèyàn pàápàá wa kìrìsìtẹ́nì tá a ti fún ayé yìí wọn ò purọ́ o ẹ má jẹ́ ká tanra wa jẹ wọn ò purọ́ o oríṣiríṣi orúkọ gbogbo wa náà dẹ̀ mọ̀ àwa kìrìsìtẹ́nì nìkan kọ́ àwọn aláìgbàgbọ́ gan ń sọ bẹ́ẹ̀ wọ́n á ní ogun láyé wọ́n á ní ayé àkàmàrà kí náà tó máa ń sọ yẹn náà o wọ́n ní ayé tamọ́tíyé wọ́n máa ń sọ bẹ́ẹ̀ ẹ ṣe wọ́n máa ń pe ayé àyèyéye ní mo ti gbọ́ yẹn náà rí lẹ́nu ẹnìkan ẹlòmíà ní asán láyé oríṣiríṣi ọ̀rọ̀ la fún ayé mo ní kì í ṣe rọ ó torí pé ó jẹ́ òótọ́ nínú ayé àwọn kan nǹkan rí nìyẹn gangan tí mo ṣe dárúkọ tán lórúkọ Jésù kìí ṣe ẹni bá wọn ní ìrírí bẹ́ẹ̀ lórúkọ Jésù ṣùgbọ́n mo kọ́ ẹ̀kọ́ kan nínú Bíbélì ẹ̀kọ́ yẹn ní agbára ní ọdún tí mo kọ́ ẹ̀kọ́ yẹn níbi tí Ọlọ́run ti ń jẹ́ kí àwọn kan náà kí wọ́n ní ìrírí ọ̀run nínú ayé wọn ò ní ìrírí ayé nínú ayé wọ́n rí ìrírí ọ̀run nínú ayé Ọlọ́run mi ò ṣe rí nígbà tí Ọlọ́run ń ṣàlàyé ọ̀run tuntun àti ayé tuntun nínú Bíbélì mo ka kíní kan tó jẹ́ kí bẹ̀rẹ̀ sí ronú jinlẹ̀ gbà kí ni túmọ̀ ọ̀rọ̀ yìí ṣe nígbà tí mo wá rò dáadáa Ọlọ́run wá ṣí mi níyì mo wá rí i pé Ọlọ́run ń ṣe experiment kan nínú ayé láti jẹ́ kí àwọn kankan ní ìrírí ọ̀run nínú ayé yìí so gbogbo ọ̀rọ̀ ogun láyé ayé ogun ayé àkàmàrà ayé bàtí wọn ò ní ìrírí ẹ̀ rárá torí pé Ọlọ́run jẹ́ kán rí ìrírí ọ̀run nínú ayé yìí ṣé níbi tí mo ní mo kà tó mú mi bẹ̀ sí ronú jinlẹ̀ láti máa ṣe ìwádìí few Yorùbá Bible ló ṣàlàyé ẹ̀ dáadáa wọ́n gbé síra pátápátá ni mo no wonder tí ò fi yé àwọn ènìyàn now ibi tí mo ní mo kà yẹn nígbà tí Ọlọ́run tó ń ṣàlàyé ọ̀run tuntun àti ayé tuntun tó ń bọ̀ tó ń ṣàlàyé ẹ̀ Bíbélì sọ̀rọ̀ kan ní Isaiah chapter 65 verse 18 Isaiah 65:18 ohun tó sọ ni wípé ó ní but be glad òyìnbó yẹn ló clear jù ó ní but be glad and rejoice forever in what I create sentence yẹn ní Bíbélì Yorùbá ọ̀pọ̀lọpọ̀ Bíbélì Yorùbá 80% of Yorùbá Bible wọ́n dàrú pátápátá ni ọ̀rọ̀ kékeré kan tán fi kún olúbàgbọ́ ẹ̀jẹ̀ ẹ̀yin náà wò ó ní rejoice forever in what I create the first Yorùbá Bible tí mo gbé báyìí tí mo wò báyìí ohun tó sọ ni pé ó ní ẹ jẹ́ kí inú yín dùn títí láé nínú ohun tí èmi yóò dá mo ní ohun tí èmi yóò dá kẹ̀ ohun tí Bíbélì sọ kọ́ yẹn Bíbélì Ọlọ́run sọ pé ohun tí èmi yóò dá abẹ́ ẹ̀gbọ́n ni ó ní rejoice forever in what I create túmọ̀ sí pé ohun tá a ti dá already kì í ṣe tó ṣe ẹ̀fẹ́ dá oh God mo ní kí ló ṣe Yorùbá Bible tó kún fún errors tó báyìí ó ti pọ̀ jù ó ní but be glad and rejoice forever in what I create for behold I create Jerusalem as a rejoicing and her people a joy ẹ jẹ́ kí wọ́n á sọ bó ṣe yẹ kó rí gan ní èdè Yorùbá Bíbélì Yorùbá sọ pé ṣùgbọ́n ẹ yọ̀ kí inú yín dùn títí láé nínú ohun tí èmi dá nítorí èmi dá Jerusalem láti jẹ́ ohun ìdùnnú àti àwọn ènìyàn rẹ̀ ohun ayọ̀ tẹ́bá ní Bible tó sọ bẹ́ẹ̀ mo ṣe sọ yìí ó correct ó túmọ̀ òyìnbó ẹ̀ dáadáa Ọlọ́run create Jerusalem tuntun fún àwọn kan nínú ayé yìí láti fi ṣe experiment ni ó dàbí kẹ́ experiment project ni fún wọn òun náà ni kókó àdúrà wa ibi tí àdúrà wa ń lọ lónìí nìyẹn ká ní ìrírí ọ̀run yẹn ìgbádùn ọ̀run kákan ní glimpse ẹ̀ nínú ìgbé ayé wa ẹ wo ayé wa dẹ̀ láyọ̀ á dùn á dẹ̀ lóyin ètò ẹ̀ mo ṣe ní ẹjẹ́ àfikún àdúrà wa ẹ̀yin lónìí ẹjẹ́ àfi ṣiṣẹ́ ṣe mo á dẹ̀ wù mí kẹ́ ẹ máa tẹ̀síwájú láti fi ṣiṣẹ́ ṣe
ẹ má dákẹ́ lórí especially this prayer láti ní ìrírí ọ̀run nínú ayé yìí. Ẹ̀rí ibi tá ti bẹ̀rẹ̀ ni ìrírí tí kò ní ẹkún nínú, ìrírí tí kìí sunkún. Ẹ̀rí tẹ́yìn bá ní ìrírí bẹ́ẹ̀, ẹ̀rí kò ní ìbànújẹ́, kò ní ìrírí ọ̀fọ̀, kò ní ìrírí ìdààmú. Nǹkan tí ìrírí experience ọ̀run nìyẹn. Lọ́run kò sọ́fọ̀, kò sí ìbànújẹ́, kò sí ikú ọmọ, kò sí ìdààmú kankan níbẹ̀. Àwọn Ọlọ́run dẹ̀ fún àwọn kan ní oh my God, Ọlọ́run dẹ̀ fún àwọn kan ní opportunity yẹn o. Isaiah chapter 65 verse 19 ibẹ̀ ni a ti bẹ̀rẹ̀ sí rí àwọn ìrírí yẹn tá a fi bẹ̀rẹ̀ sí gbàdúrà àwọn ìrírí yẹn nìyẹn. Ó ní Bíbélì sọ pé ń ka Isaiah 65 yẹn verse 19 ni mo wà báyìí. Ó ní èmi yóò ṣe àjọyọ̀ lórí Jerusalem. Oh God, wọ́n sì ní inú dídùn nínú àwọn ènìyàn mi, ariwo ẹkún àti igbe ni kì yóò gbọ́ nínú rẹ̀ mọ́. Ariwo ẹkún àti igbe, ẹ̀yin náà wò ìdílé tí ò ní ẹkún nínú, tí kò ní igbe nínú, ẹjọ́ báwo ni ayọ̀ wọn ṣe ń pọ̀ tó? Ìdílé tí ò ṣọ̀fọ̀, báwo ni ayọ̀ wọn ṣe ń pọ̀ tó? Ìrírí ọ̀run nìyẹn. Ọlọ́run sọ pé àwọn á create ẹ̀ fún àwọn kan. Oh my God, Ọlọ́run kàn yín mọ́ bá ṣe fẹ́ bẹ̀rẹ̀ àdúrà yìí. Ọlọ́run ló wọ́n á create àwọn kan tó jẹ́ pé wọ́n á ní ìrírí tí kò ní ọ̀fọ̀ nínú, tí kò ní ẹkún nínú. Jésù Olúwa, ẹ fún ìdílé mi ní ìrírí ọ̀run níbi tí kò ní sí ariwo ọ̀fọ̀, oh God, tí kò ní sí ariwo ikú ọmọ, tí kò ní sí ariwo ikú aya, tí kò ní sí ariwo ikú ọkọ, tí ò ní sí ìrírí àjálù àti àdánù. Oh Lord, give my family an experience of heaven where there will be no noise of mourning over my children, my husband, my wife, my family. No experience of mourning. Kò ní sí ìrírí ariwo ọ̀fọ̀. Jésù Olúwa, ẹ fún ìdílé mi ní ìrírí ọ̀run níbi tí kò sí ariwo ọ̀fọ̀ nínú, níbi tí ìdílé mi ò ti ní bá wọn nípa àtẹ̀pín nínú ariwo ọ̀fọ̀ tàbí ìpàdánù ẹ̀mí. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, Olúwa ẹ fún mi ní ìrírí ọ̀run. Ẹ jẹ́ kí mi náà ní ìrírí ọ̀run ayé yìí níbi tí kò sí ariwo ọ̀fọ̀ nínú, tí ò sí ariwo ọ̀fọ̀, téèyàn kì í pàdánù ọmọ, téèyàn kì í pàdánù aya, téèyàn kì í pàdánù ọkọ, téèyàn kì í pàdánù iṣẹ́, téèyàn kì í pàdánù dúkìá. Lórúkọ Jésù Kristi, ìrírí ọ̀run Olúwa ẹ fún ìdílé mi nínú ayé yìí. Ìrírí ọ̀run Olúwa ẹ fún ìdílé mi níbi tí kò sí ariwo ọ̀fọ̀, tí kò sí ariwo ìdààmú, tí ọ̀fọ̀ ní yálé wa, tí ìdààmú ò ní yálé wa. Ẹ yẹ gbàdúrà, ẹ dákun ẹ gbàdúrà, ẹ tẹra mọ́ àdúrà yẹn. Ìrírí ọ̀run ni o. Ọlọ́run ń ṣe experiment yẹn nínú ayé àwọn kan lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ rí nínú gbogbo wọ́n dẹ̀ ń dàgbà, wọ́n dẹ̀ ń dògbó. Lórúkọ Jésù ó yẹ máa gbàdúrà bẹ́ẹ̀. Ẹ pe orúkọ Jésù náà àdúrà yẹn. Ẹ jẹ́ kí Ọlọ́run mọ̀ pé orúkọ yẹn lẹ fi ń gbàdúrà. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Àwọn àjẹmọ́nú ọ̀run nìyẹn. Àwọn àjẹmọ́nú àwọn tó wà lọ́run nìyẹn o. Ní nítorí pé bẹ́ẹ̀ fi wá pé ní ọ̀run kò sí ikú mọ́, kò ní sí ikú mọ́. So ẹjọ́ tí ò bá sí ikú mọ́, báwo ni ṣe máa sunkún ọ̀fọ̀ pé wọ́n ti pàdánù ẹ̀gbọ́n wọn, wọ́n ti pàdánù àbúrò wọn. Ẹ̀rí ìrírí ọ̀run nìyẹn. Ẹ̀rí tẹ́ bá dẹ̀ wò dáadáa náà, bọ́lọ́run ṣe dá ọgbà Édẹ́nì sílẹ̀ nìyẹn. Ọlọ́run fẹ́ mú ìrírí ọ̀run wá sáyé nígbà ó mà ṣe o pé Ádámù àti Éfà wọ́n kọsẹ̀. Tí ìbá ṣe bẹ́ẹ̀ gbogbo ayé ìbá kan kún fún ìrírí ọ̀run. Ayé àkàmọ́ra kò sí nǹkan tá a bá máa gbọ́ tó ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀rí kẹ́yìn náà dẹ̀ lè rí glimpse ọ̀rọ̀ tí mo ń sọ yìí. Ẹ lọ ka Bíbélì àwọn tó kọ́kọ́ wáyé nígbà yẹn. Ẹ rí i pé ẹ máa kà wọ́n ní ọjọ́ wo ni ẹni yẹn lò láyé. Wọ́n á ní 900 years 900 màlá ń sọ yìí. Àmà sọ 200. Ẹ rí 900 years. Wọ́n máa sọ pé 800 years 600 years 700 years 500 years 500. Ṣùgbọ́n láyé sí nǹkan téèyàn bá wọ 104 ó ti wọ Guinness Book of Record ní as the oldest person in the world. 104 péré. Ẹ̀rí ẹni tó bá pé 100 years láyé táwa miracle ni. Tó bá kú àwọn ọmọ yẹn á celebrate ẹ̀ dànù. Dídùn ni ìrántí olórùlé máa gbọ́. Nínú ayé kan náà ni o. Tó bá máa gbọ́ pé ẹnìkan ṣe ìgbéyàwó, ẹ lọ ka Bíbélì. Ẹ máa gbọ́ pé nígbà tó bímọ nígbà tó pé 100 ọdún ó fẹ́ aya 100 years ó lè fẹ́ yàwó. Torí kó sì jẹ́ ọ̀dọ́. Ọlọ́run mi o, mo kàn yín máa jí ẹ̀ ní kí ẹ̀ jẹ́ ọ̀dọ́ at the age of 100 kó sì fresh. Kárẹ̀ máa ta bọ́nbọ́n, kó lè sáré, kó lè ṣiṣẹ́.
abẹ́rẹ́ ẹni tí gọ́ọ̀mẹ̀ntì gba iṣẹ́ at the age of 100 rí. Ìrírí ọ̀run là ń sọ yẹn. Ọlọ́run mi o, a tún àdúrà yẹn gbà pé Jésù Olúwa ẹ fún ìdílé mi ní ìrírí ọ̀run níbi tí kò sí ariwo ọ̀fọ̀, tí ò sí ariwo ọ̀fọ̀. Oh Lord, give my family an experience of heaven where there will be no noise of mourning. Níbi tí ò ní sí ariwo ẹkún, kò ní sí ọ̀fọ̀ ọmọ, kò ní sí ìpàdánù iṣẹ́, kò ní sí ìpàdánù aya, kò ní sí ìpàdánù ọkọ, ìdílé tó ń dàgbà. Orí ọ̀fẹ́ bẹ́ẹ̀ Olúwa ẹ dàlúwa, ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé o, mo gbàdúrà ìrírí ọ̀run Olúwa ẹ fún ìdílé mi ní tí ò ní ọ̀fọ̀ nínú, tá à ní ṣọ̀fọ̀ lórí ẹnikẹ́ni lórúkọ Jésù Kristi. Olúwa ẹ fún ìdílé mi ní orí ọ̀fẹ́ àti ìrírí tí kì í ṣọ̀fọ̀. Olúwa ẹ ṣàánú fún wa, Olúwa ẹ ṣàánú fún wa, Olúwa ẹ dáwọ́lé wa, Olúwa ẹ dáwọ́lé wa. Ẹ fún wa ní ìrírí ọ̀run, Olúwa ẹ fún wa ní ìrírí ọ̀run nínú ayé yìí, Olúwa ẹ fún wa ní ìrírí ọ̀run nínú ayé yìí níbi tí kò sí ọ̀fọ̀ nínú ìdílé. Lórúkọ Jésù Olúwa ẹ ràn wá lọ́wọ́, Olúwa ẹ ràn wá lọ́wọ́, Olúwa ẹ kà wá yẹ, Olúwa ẹ kà wá yẹ. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Lẹ́ẹ̀kan yẹn mo kàn sọ briefly ni ìdí ẹ̀ ni pé èmi ló yà, ìdí ẹ̀ ni pé ara ìlérí ìrírí ọ̀run oh God òun ló tẹ̀lé ẹ wá àyè kẹ́ farabalẹ̀ ká ibi tá a fi gbàdúrà lónìí. In fact ó máa tírìlì yín ni pé yé Ọlọ́run mi o. In fact ẹ lè mo fi dá yín lójú ẹ lè kà láti bẹ̀rẹ̀ dé òpin gbogbo bí ta fẹ́ àwọn verses ta fẹ́ lò lónìí kẹ́ má bẹ̀rẹ̀ sí gbàdúrà fúnra yín, kò possible. Nígbà tá a dé verse 20 ìyẹn Isaiah 65 yẹn, nígbà tá a dé verse 20 Ọlọ́run tún yí òun padà. Ó ní títí láé a kì yóò gbọ́ nínú rẹ̀ ọmọ ọwọ́ tí yóò gbé fún ọjọ́ díẹ̀. Abẹ́ gbọ́ Ọlọ́run ní títí láé àwọn kan máa ní orí ọ̀fẹ́ yẹn tó pé ọmọdé kì í kú ní fámìlì yẹn. Oh God, ọmọdé ò lè kú ní fámìlì yẹn. What kind of grace is that? Ó tẹ̀síwájú mo ní Ọlọ́run wá gbogbo ẹnu sọ̀rọ̀ ń bì. Ó ní tàbí àgbàlagbà tí kì yóò lo ọjọ́ ayé rẹ̀ tán. Oh my goodness, wọ́n ní kò sí àgbà tí ò ní lo ọjọ́ ayé ẹ̀ tán. Kò ní ó máa gbé ìgbé ayé débi pé á lo gbogbo ọjọ́ ayé ẹ̀ tán, kò ní ṣẹ́kù. Ẹ̀rí now Ọlọ́run tó tẹ̀síwájú ní ẹni tí ó bá kú ní ìwọ̀n 100 ni a ó pè ní ọ̀dọ́mọdé. Ǹjẹ́ yẹn ò parí báyìí? Ǹjẹ́ Ọlọ́run ti sọ̀rọ̀ parí báyìí? Ìyẹn pé ó ní anybody ní family yẹn tó bá kú at the age of 100 kò tí ì tọ́jọ́, ọmọdé ṣe ni. Ìrírí ọ̀run gidi ni. Nígbà tí ìdílé kan tó bá ń dàgbà tán ń dògbó, tí àwọn great great grandpa great great grandma tó ń farahàn ní ìdílé yẹn, ó mà ṣe o. Tó ń ṣẹlẹ̀ sí Kírísítẹ́nì lónìí ni pé wọ́n ti kọ ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀, wọ́n ń tẹ̀lé àwọn ọ̀rọ̀ aláìgbàgbọ́. Dókítà máa ní màá kú lọ́la, ó tán o a lọ máa ta létà ọ̀nà ẹ̀ ní torí pé ìgbà ọ̀rọ̀ tí dókítà sọ yẹn òun nìkan lábẹ́ gé nínú ayé ẹ̀. Bíbélì ló ń sọ̀rọ̀, ìwé Ìyè là ń kà yìí. Ó ní ẹni tí kò bá lè pé 100 kan ni a ó pè ní ẹni ìfibú. Even gan ṣe ẹ̀yin náà mọ̀ láyé ìsìn tá máa ní ọmọdé kú ẹni ìfibú ni. Bẹ́ẹ̀ náà lórí wọn ní ẹni tí ò bá wọ 100 tó bá lọ kú ọmọ ẹni ìfibú ni. Wọ́n lè neglect òkú ẹ̀. Ìrírí nìyẹn fún ìrírí ọ̀run nìyẹn nínú ayé, níbi tí ara yìí kì í dògbò easily. A sọ fún Ọlọ́run ẹ gbọ́, ó ní kò ní sí àgbàlagbà tí kò ní lo ọjọ́ ayé rẹ̀ tán. Jésù Olúwa ẹ fún ìdílé mi ní orí ọ̀fẹ́ tó ń dàgbà darúgbó. Oh Lord, give my family the grace of reaching old age. Ẹ orí ọ̀fẹ́ tó ń dàgbà darúgbó. Orí ọ̀fẹ́ tí kì í ṣẹ́kù lójú ọ̀nà. Orí ọ̀fẹ́ tí wọn ò lè dá ẹ̀mí yẹn légbodò. Orí ọ̀fẹ́ tó ń dàgbà darúgbó. Olúwa ẹ fún ìdílé mi, ẹ jẹ́ á gbàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà orí ọ̀fẹ́ tó ń dàgbà darúgbó. Olúwa ẹ fún ìdílé mi. Olúwa ní gbogbo wa pátánù ìdílé wa, orí ọ̀fẹ́ tó ń dàgbà darúgbó. Olúwa ẹ fi fún wa. Orí ọ̀fẹ́ tó ń dàgbà darúgbó. Olúwa ẹ fi fún wa. Orí ọ̀fẹ́ tó ń dàgbà darúgbó nínú ìdílé mi. Olúwa ẹ fi fún wa. Olúwa ẹ fi fún wa. Olúwa ẹ fi fún wa. Orí ọ̀fẹ́ tó ń dàgbà darúgbó nínú ìdílé mi. Olúwa ẹ fi fún wa. Olúwa ẹ fi fún wa. Olúwa ẹ fi fún wa. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Abẹ́ gbọ́ ibìkan níbẹ̀ yẹn ni. Ó ní ẹni tó bá kú at the age of 100 ó ní ọmọdé ni náà máa kà sí. Ẹ wo níbi tá a dé dúró yìí. Ẹ gbàgbé nípa pépà tí dókítà gbélé yín lọ́wọ́ o.
nígbà tí wọ́n parí gbogbo tẹ́sì tán tí wọ́n gbélé pépà ọ̀ràn lèmi máa ń pè o, ìwé ìyè lèmi ń kà fún yín, ìwé ìyè tó pé a lè pè ní pépà ìyè, kì í ṣe ìwé ìdájọ́ ikú. Ẹ̀rí, mo dẹ̀ gbàdúrà gbogbo ẹ̀yin tẹ́ ní gbogbo pépà ikú lọ́wọ́ ẹ̀yọ́ tán ti diagnose fún àwọn àìsàn burúkú gbogbo, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa wípé kí Ọlọ́run kó fún yín ní ìrírí ọ̀run níbi tí ènìyàn ti ń dàgbà darúgbó nínú ìlera lórúkọ Jésù. Ẹ̀rí, ó ní títí láé a kì yóò gbọ́ nínú rẹ̀ ọmọ ọwọ́ tí yóò gbé fún ọjọ́ díẹ̀, tàbí àgbàlagbà tí kò ní lo ọjọ́ ayé rẹ̀ tán. Ọlọ́run mi ò ìwé ìtàn mi kọ Bible nígbà mi gan ó kàn máa ń bà mí lẹ́rù ni pé literature skill yẹn tún yàtọ̀, kò bá ìwé kankan mu. Ẹ̀rí, a sọ fún Ọlọ́run Jésù Olúwa nínú ìdílé mi, tàbí ẹ tún gbọ́ o tó wáyé pé nínú family tí bá ní family mi sọ̀rọ̀ extended family o, mo sọ nípa ọkọ ìyàwó àtàwọn ọmọ, tá a bá rí ẹnikẹ́ni tẹ́ ti pàdánù níbẹ̀ bí ẹ ti máa gba tí yín máa yàtọ̀. Ẹ kàn sọ fún Ọlọ́run pé àwa tá a kù nínú ìdílé mi, àwa tá a ṣẹ́kù yìí nínú ìdílé mi yìí bẹ́ẹ̀ ṣe máa gbà. mo tó wá pé ní ìdílé yín Ọlọ́run ti ràn yín lọ́wọ́ tẹ́lẹ̀ dé pé ẹ tí ì ní ìrírí ìsìnkú ẹnikẹ́ni, ẹ wá sọ fún Ọlọ́run pé nínú ìdílé mi ẹ fún wa ní oore ọ̀fẹ́ tó ń dàgbà darúgbó. Oh Lord, give my family the grace of reaching old age. But if you have lost any member of your family before, I'm not talking of extended family, I'm talking of your nucleus family, the father, the mother, and the children. If you have lost someone before, this is how you are going to do yours. You are going to pray that those of us that remains, oh Lord, give us the grace of reaching old age. Jésù Olúwa, nínú ìdílé mi, ẹ fún wa ní oore ọ̀fẹ́ tó ń dàgbà darúgbó nínú ìlera. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà nínú ìdílé mi, ẹ fún wa ní oore ọ̀fẹ́ tó ń dàgbà darúgbó nínú ìdílé mi. Ẹ fún wa ní oore ọ̀fẹ́ tó ń dàgbà darúgbó. Ẹ fún mi ní oore ọ̀fẹ́ tó ń dàgbà darúgbó. Ẹ fún aya mi ní oore ọ̀fẹ́ tó ń dàgbà darúgbó. Ẹ fún ọkọ mi ní oore ọ̀fẹ́ tó ń dàgbà darúgbó. Ẹ fún àwọn ọmọ mi ní oore ọ̀fẹ́ tó ń dàgbà darúgbó. Bàbá Olúwa ẹ ṣe bẹ́ẹ̀, Olúwa ẹ ṣàánú fún wa, Olúwa ẹ ṣàánú fún wa, Olúwa ẹ ṣàánú fún wa, Olúwa ẹ ṣàánú fún wa. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Mo rí ìdílé bẹ́ẹ̀ o nínú social media rí o ní íńtánẹ́ẹ̀tì lọ́jọ́ kan o. Ẹ rí wọ́n kọ́ mú ọmọ yẹn jáde, ọmọdé ni ó rìn, ó kọjá níwájú kámẹ́rà, màmá ẹ̀ tẹ̀lé, màmá ẹ̀ ó tẹ̀lé, màmá ẹ̀ ó tẹ̀lé, dẹ́ni ìyá kan wá ń bọ̀ ó fi nǹkan, ó ti dàgbà kùjẹ́kùjẹ́ òun ló láàsì. mo ní yé ẹ̀wù fámìlì orí ọ̀fẹ́ tó ń dàgbà darúgbó. Mo sọ fún yín, ẹ má fi prayer tó ní ìṣeré o. Àgbà tún gbà ní o. Ìgbàgbọ́ tèmi nìyẹn o. Àgbà tún gbà ní àdúrà o. tó gbà tẹ́ bá tún máa mú àdúrà yẹn létà á tún yàtọ̀ létí yín o. Ìgbàgbọ́ mi nìyẹn. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ká má waste time torí ọ̀nà wa sì jìn. Ẹ rí ìrírí kan wà ìrírí tó ń jẹ òógùn làálàá ẹni. Ìrírí kan wà bẹ́ẹ̀. Ẹ rí, á ṣiṣẹ́, á jèrè lórí iṣẹ́ yẹn, á dẹ̀ jẹ́ gbádùn iṣẹ́ yẹn. Ọlọ́run mi o, á kọ́lé, á bẹ̀rẹ̀ láti foundation tàbí ara lé, gbogbo process báǹkì pátápátá gbogbo ẹ̀ náà ti ṣe, wọ́n hand over kọ́kọ́rọ́ lọ́wọ́, ó kó gbogbo ohun èlò lé síbẹ̀, ó dẹ̀ lo ilé yẹn débi pé ilé yẹn ní repair, ó lo ilé yẹn gbó túẹ́túẹ́. Ọlọ́run mi o, oore ọ̀fẹ́ ni tó ṣiṣẹ́ tó rí sálárì ẹ̀gbà lákòókò, ó tún wá ṣe pension, ó tún wá rí owó pension yẹn gbà wọlé, ó tún fi jẹun. Oore ọ̀fẹ́ ẹlòmíì ò mọ̀ pé oore ọ̀fẹ́, torí pé ẹ̀yin rí easily ilé ẹ̀ṣin mọ̀ pé oore ọ̀fẹ́ ni o. Isaiah 65 verse 21 Bíbélì sọ pé ó ní wọn yóò kọ́ ilé, wọn yóò sì gbé nínú wọn, wọn yóò gbin ọgbà àjàrà, wọn yóò sì jẹ èso wọn. Oh my God, oh my God. Ṣé àwọn pé ẹ̀rẹ̀ rántí o lọ́dún ìgan pàápàá àìmọye àwọn àgbẹ̀ tó gbìn tó jẹ́ pé àgbàrá ló gbé gbogbo oko wọn lọ, tí wọ́n ń sunkún lórí tẹlifíṣàn ní Nàìjíríà wáyé, tó ń sunkún lórí tẹlifíṣàn pé kíjọba ṣàánú, pé gbogbo làálàá wọn ó ti bómi lọ. Làálàá yóò ní bómi lọ lórúkọ Jésù Kristi. Àwọn ọmọ yóò ní ìrírí ọ̀run nínú ayé ló fà á. Ẹ gbà mú ìsọ fún yín.
It doesn't matter pé ṣẹ́rí kíní kan wà táwọn kìsẹ́ mi máa ń ṣera wá nìyẹn ó ṣẹlẹ̀ sí gbogbo èèyàn náà jáde gbogbo ṣé tèmi á wá yàtọ̀ ni torí pé àti pé ẹ̀sìn Ọlọ́run tó yàtọ̀ nìyẹn tẹ́ bá Ọlọ́run wá yàtọ̀ sí Ọlọ́run wọn so ìrírí wa gbọ́dọ̀ yàtọ̀ sí ìrírí wọn bó ṣe gbọ́dọ̀ rí nìyẹn only they shall build houses and inhabit them they shall plant vineyards and eat their fruit. Jésù Olúwa ẹ fún mi ní ìrírí ọ̀run nínú ayé yìí níbi tí wọn ò ti jẹ ìgbádùn àwọn èrè iṣẹ́ tí mo ti ṣe níbi tí wọn ti jẹ ìgbádùn àwọn èrè iṣẹ́ tí iṣẹ́ mi mú wá ẹ̀yin ló yẹ kẹ́ gbádùn àwọn èrè tí iṣẹ́ yín mú wá ẹ̀yin kì í ṣòro olórí. Oh Lord, give me an experience of heaven on earth where I will enjoy the reward of my work. Èrè tí iṣẹ́ tẹ́ ṣe tó mú wá tẹ́ dẹ̀ máa gbádùn ẹ̀ táwọn ọmọ yín á máa gbádùn ẹ̀ oh my God a sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ fún mi ní ìrírí ọ̀run nínú ayé yìí níbi tí wọ́n ti jẹ ìgbádùn àwọn èrè tí iṣẹ́ mi mú wá ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà bàbá ìrírí ọ̀run nínú ayé Olúwa ẹ fi fún mi níbi tí wọ́n ti jẹ ìgbádùn àwọn èrè tí iṣẹ́ mi mú wá Olúwa ẹ ṣàánú fún mi Jésù ẹ tẹnumọ́ àdúrà yẹn ẹ má dákẹ́ torí wọn tí nìkẹ́ dákẹ́ o ẹ má dáwọ́ dúró ẹ tẹra mọ́ o Jésù àwọn ìrírí ọ̀run nínú ayé níbi tí wọ́n ti jẹ ìgbádùn àwọn èrè tí iṣẹ́ mi mú wá fún mi Olúwa ẹ ṣàánú fún mi gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ṣe rí àlàyé ọ̀rọ̀ tí a kà ní verse 21 yẹn verse 22 ni Ọlọ́run ti wá ṣàlàyé ẹ̀ dáadáa níta kà ní verse 21 ni wípé wọn yóò kọ́ ilé wọn yóò sì gbé nínú wọn yóò gbin ọgbà àjàrà wọn yóò sì jẹ èso wọn Ọlọ́run wá ń ṣàlàyé ẹ̀ dáadáa broadly ní verse 22 Ọlọ́run sọ pé ó ní wọn kì yóò kọ́ ilé fún ẹlòmíràn láti gbé ṣẹ́rí bẹ́yìn àìmọye àwọn èèyàn nígbà tí wọ́n kọ́lé mọ̀rìnmọ́rìn ìgbà tí wọ́n ń jìyà láti foundation kò sẹ́ni tó rí wọn wá parí ẹ̀ tán báyìí wọ́n ti wá plan pé wọ́n fẹ́ kó lọ mo ṣe ń sọ̀rọ̀ yẹn ní mo rántí ìtàn tí wọ́n sọ fún mi nípa ọkùnrin kan kábíyèsí Ọlọ́run alààyè mo gbàdúrà torí pé fàyè lẹ̀ kájọ gbàdúrà yìí papọ̀ bọ́lọ́run ti bẹ tẹ́mi ẹ̀ ń bẹ láàyè ẹ̀rù ti ń ṣe nínú àdúrà yìí lórúkọ Jésù máa yẹn ó struggle ni ó dẹ̀ kọ́lé yẹn ó ní láyé òun ò ní lọ gbé bẹ́ẹ̀ ní uncompleted ẹ̀rí ló bẹ̀rẹ̀ sí kọ́ lóòótọ́ bọ́ngálò ni wọ́n ní bàbá yẹn kọ́ ó dẹ̀ kọrin gẹ̀dẹ̀rín to his taste ó kọ́ to his taste wọ́n dẹ̀ kó lọ ọjọ́ tí wọ́n kó lọ yẹn wọ́n ti kó ẹrù débẹ̀ wọ́n kó ẹrù síta ó wá ní ó máa rẹ òun o nígbà tó máa join àwọn yòókù láti kẹrù ṣe gbogbo ẹ jẹ́ kó ń gbé ọ̀kadà machine yìí ó dẹ̀ ya machine yẹn lọ́wọ́ ẹnìkan tó fẹ́ ràn wọ́n lọ́wọ́ pé kò sáré lọ ra malt so àwọn akó sínú fridge àwọn tó ràn wọ́n lọ́wọ́ tó máa tó gbolé tán báyìí wọ́n bẹ̀ celebrate ó dẹ̀ lọ kò padà nígbà táwọn ẹni tó lọ tí ò padà wọn kọ́ ẹlòmíì wá gbé mọ́tò wọn lọ báyìí nọ́mbà kú ẹlẹ́gbẹ̀ẹ́ títì mọ́tò ti pa ó fẹ́ cross express ni mọ́tò wọn tó pa tó kí ló fà kò ní ìrírí ọ̀ràn nínú ayé bí ẹ sọ pé ó ní wọn kì yóò kọ́ ilé fún ẹlòmíràn láti gbé ìrírí ọ̀run nínú ayé nìyẹn ó ní tàbí kí wọ́n gbìn fún ẹlòmíràn láti jẹ oh my God ó dẹ̀ ń ṣẹlẹ̀ dáadáa wọ́n dẹ̀ ẹlòmíràn dẹ̀ gbìn fún lórí òun ló máa jẹ èrè ẹ̀ bí tẹ̀síwájú ní nítorí gẹ́gẹ́ bí ọjọ́ orí igi kan bẹ́ẹ̀ ni ọjọ́ àwọn ènìyàn mi yóò rí irú àdúrà wo lélẹ́ ìwọ Ọlọ́run o gẹ́gẹ́ bí mọ ọjọ́ orí igi ni ajẹ́pẹ́ ẹ̀mọ́ nípa igi míì ó ti lo generation mẹ́fà gbó níbi tó dàgbà dé igi àwọn igi tẹ́lẹ̀ tán máa ń wé gélù lẹ́yìn ìmí live to be over 100 over 200 over 300 years àwọn igi wọ̀nyí tẹ́ ń wò yẹn àdúrà gidi nìyẹn ó ní nítorí gẹ́gẹ́ bí ọjọ́ orí igi kan bẹ́ẹ̀ ni ọjọ́ àwọn ènìyàn mi yóò rí ó ní àwọn àyànfẹ́ mi yóò jẹ iṣẹ́ ọwọ́ wọn fún ìgbà pípẹ́ wọn ò jẹ iṣẹ́ ọwọ́ wọn fún ìgbà pípẹ́ kì í ṣe kí wọ́n á jẹ iṣẹ́ ọwọ́ wọn nìkan wọ́n á jẹ fún ìgbà pípẹ́ nígbà tí òbí bá rí tó bá rí ìṣerere ọmọ ẹ̀ tọmọ ẹ̀ ti wá ga jùlọ tó wá bẹ̀rẹ̀ sí tọ́jú ẹ̀ tó wá jẹ èrè yẹn fún ìgbà pípẹ́ ohun tí bẹ́ẹ̀ lè sọ́nbẹ̀ nìyẹn Jésù Olúwa ẹ fún mi ní orí ọ̀fẹ́ tó ń jẹ làálàá mi lórí ọmọ làálàá ọkọ lórí aya orí ọ̀fẹ́ láti jẹ ìyẹn gbọ́dọ̀ gbà ó
làálàá aya lórí ọkọ, orí ọ̀fẹ́ láti jẹ́ èèyàn gbọ́dọ̀ gbà ó. Làálàá ènìyàn lórí iṣẹ́ èèyàn gbọ́dọ̀ gbàdúrà fún orí ọ̀fẹ́ láti jẹ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Mọ́mì yẹn rẹ̀ ni pé làálàá aya lórí ọkọ, ẹlòmíì á dẹ̀ bá máa yẹn struggle títí wọ́n dẹ̀ make ẹ̀. Obìnrin ló dẹ̀ gbàdúrà jù fún ìdílé. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Obìnrin pásọ ní ó yé mi dáadáa. Obìnrin míì kò ní sọ̀rọ̀ ara ẹ̀, ọ̀rọ̀ family ẹ̀ la máa sọ. Á sọ̀rọ̀ ọmọ, á sọ̀rọ̀ ọkọ, kọ́lọ́n ṣàgbọ́ ọkọ mi sókè, ọwọ́ ọkọ mi ni kó gbé sókè o, ọwọ́ ọkọ mi kó gbé sókè o. Ọlọ́run á gbàdúrà ẹ̀, ọwọ́ Ọlọ́run gbọ́wọ́ tiẹ̀ sókè, ó gbọ́wọ́ ọkọ ẹ̀ sókè. Lọ́kọ bá rí ṣe tán, the next thing tọ́kọ ṣe mí ni pé àwọn ẹgbẹ́ ọmọ ẹ̀ ló wá bẹ̀rẹ̀ sí gbé kiri, ó ṣàgbèrè, ó bẹ̀rẹ̀ àgbèrè burúkú. Ọkùnrin mi à kó lọ sílé obìnrin mi ẹ̀, á kàn kó àwọn tó ti bí tó ti ń tọ́jú bọ̀ tipẹ́tipẹ́, á kàn abandon wọn á lọ bá wèrè kan níbi kan, á kó lọ bá. Mo sọ̀tọ̀ fún yín, olójoojúmọ́ là ń rí irú nǹkan bẹ́yẹn. Oh Lord, give me the grace that eat all of my effort on my children, on my wife, on my husband, on my work. Gbogbo èrè mi lórí ọmọ, lórí iṣẹ́, lórí ọkọ, lórí aya. Ọlọ́run ayérayé fún mi ní orí ọ̀fẹ́ látó ń dúró jẹ́ fún ìgbà pípẹ́. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù, lórúkọ Olúwa mo gbàdúrà. Gbogbo làálàá mi lórí ọmọ, làálàá lórí ọkọ, lórí aya, lórí iṣẹ́, lórí ọ̀nà mi, orí ọ̀fẹ́ tó ń jẹ́ fún ìgbà pípẹ́. Olúwa ẹ fún mi. Ẹ gbàdúrà, ẹ má dákẹ́, ẹ jọ̀ọ́ ẹ gbàdúrà. Orí ọ̀fẹ́ tó ń jẹ èrè làálàá lórí ọmọ, tó ń jẹ èrè làálàá lórí ìdílé, tó ń jẹ èrè làálàá lórí iṣẹ́. Olúwa fún mi ní orí ọ̀fẹ́ láti jẹ́ fún ìgbà pípẹ́. Olúwa fún mi ní orí ọ̀fẹ́ láti jẹ́ fún ìgbà pípẹ́. Olúwa fún mi ní orí ọ̀fẹ́ láti jẹ́ fún ìgbà pípẹ́. Olúwa fún mi ní orí ọ̀fẹ́ láti jẹ́ fún ìgbà pípẹ́. Olúwa ṣàánú fún mi. Olúwa ṣàánú fún mi. Olúwa ṣàánú fún mi. Olúwa ṣàánú fún mi. Ọlọ́run wa ṣàánú fún mi. Olúwa jẹ́ kí n rí àánú gbà. Jẹ́ kí n rí àánú gbà. Jẹ́ kí n rí àánú gbà. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ṣé rí ẹsẹ̀ tó kàn ìyẹn tún le, ìyẹn is very huge, ìyẹn tún wúwo, ìyẹn tún ga. Isaiah chapter 65 yẹn náà la wà, verse 23. Ẹ̀gbọ́n màá kọ́ ka papọ̀ náà, tùkùtùmọ́ àdúrà yẹn ò ṣe é gbà papọ̀, àdúrà ti pọ̀ jù nínú ẹ̀. Ẹ̀rí ó ní wọn kì yóò ṣe iṣẹ́ lásán. Oh my God, bẹ́ẹ̀ mo ṣe ká yẹn lórúkọ Jésù ẹ̀ ní ṣiṣẹ́ lásán. 23 ṣe pé mo ló pọ̀ bẹ́ẹ̀ yẹn. Ó ní wọn kì yóò bímọ fún wàhálà. Ayérayé o. Ó ní nítorí wọn yóò jẹ́ àwọn ènìyàn tí Ọlọ́run bùkún fún àti ìrandíran wọn pẹ̀lú wọn. Now kéèyàn rí ìdáhùn sí ẹsẹ̀ yìí nìkan lásán, it will go a long way láti fún yàn ní ìgbé ayé tó rọrùn. So ẹ jẹ́ ká dùn ká máa mú ní kọ̀ọ̀kan torí a lè gbà pọ̀, ó ti pọ̀ jù. Àwọn èrè tó wà níbẹ̀ ti pọ̀ jù. Ìrírí ọ̀run nínú ayé tó wà níbẹ̀ ti pọ̀ jù. Orí ẹ dákun báwọn yẹn ṣe lè ṣàlàyé ẹ̀. Ẹni tó ṣiṣẹ́ lásán, ó ṣiṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, now ó wá kú kí gratuity ẹ̀ tó jáde, báwọn ṣe lè ṣàlàyé ẹ̀. Tàbí ẹni tó ṣiṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, wọ́n wá fún ní owó pension ẹ̀, ṣùgbọ́n fún 19 tàbí amúrọ̀bá gbà lọ́wọ́ ẹ̀, wọ́n jẹ́ kó ná kọ́bọ̀ nù ẹ̀, wọ́n tún ní kó sọ pé thank you fún wọn. Ẹ̀rí tàbí ẹni tó struggle láti train ọmọ ẹ̀, ó rán lọ sí secondary, lọ sí university, ó gba degree, ó gba masters, ó gba gbàgbà wo, ó wá lóun fẹ́ lọ serve. Wọ́n pè kán ní NYSC ní Nàìjíríà wa. Ó wá lóun fẹ́ lọ serve, ibi tó ti ń serve lọ́wọ́ wọn pàdánù. Ẹ dákun ṣé ẹnìyẹn báyìí ṣé kò ti ṣiṣẹ́ lásán báyìí nínú ayé? Òbí ẹni mò ń sọ, yàtọ̀ sí ẹni tó kú yẹn, òbí ẹ̀ gan ti ṣiṣẹ́ lásán. Jésù Olúwa, ẹ má jẹ́ ń ṣiṣẹ́ lásán nínú ayé yìí, lábẹ́ bó ti kúrú, ẹ má jẹ́ ń ṣiṣẹ́ lásán. Oh Lord, don't let me walk in vain in this world. Under no circumstance must I walk in vain. Ẹ sọ fún Ọlọ́run, lábẹ́ bó ti kúrú, Olú ẹ má jẹ́ ń ṣiṣẹ́ lásán nínú ayé yìí. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, lábẹ́ bó ti kúrú, n ò ní ṣiṣẹ́ lásán nínú ayé yìí. Lábẹ́ bó ti kúrú, n ò ní ṣe làálàá lásán nínú ayé yìí. Lábẹ́ bó ti kúrú, n ò ní ṣiṣẹ́ lásán nínú ayé yìí. Olú ẹ ṣàánú fún mi, ẹ jẹ́ kí n rí àánú gbà. Lábẹ́ bó ti kúrú, aya mi ò ní ṣiṣẹ́ lásán lórúkọ Jésù. Aya náà gbàdúrà fọ́kọ ẹ o. Lábẹ́ bó ti kúrú, ọkọ mi ò ní ṣiṣẹ́ lásán lórúkọ Jésù. Lábẹ́ bó ti kúrú, àwọn ọmọ mi ò ní ṣiṣẹ́
lásán bẹ́ẹ̀ ṣe máa pín àdúrà yìí nìyẹn jù ẹ jẹ́ kó kan everybody wọn ò ní iṣẹ́ lásán nínú ayé yìí lórúkọ Jésù Olúwa ṣàánú fún mi Olúwa ṣàánú fún mi Olúwa ṣàánú fún mi ẹ má jẹ́ ṣiṣẹ́ lásán Olúwa gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa àdúrà tó kù lẹ́sẹ̀ yẹn ẹ mà àdúrà tó kù ó ní wọn kì yóò bímọ fún wàhálà Ọlọ́run mi o gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ mi tí ẹ ní wàhálà kan tàbí méjì lórí ọmọ bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè Ọlọ́run mú wàhálà yín dópin lónìí lórúkọ Jésù Kristi ẹ bẹ̀rẹ̀ sí jèrè ọmọ yẹn báyìí o torí ẹ̀mí yín máa ń wọlé sínú ayé àwọn ọmọ yẹn báyìí ó dẹ̀ ń bá wọn sọ̀rọ̀ ìjìnlẹ̀ lórúkọ Jésù Kristi ẹ rí ẹjọ́ ayọ̀ wo ló wà níbẹ̀ nígbà tí ọmọ bá mú ìyá ẹ̀ tàbí ọmọ mú bàbá ẹ̀ lọ sí police station lójoojúmọ́ ó mú òbí ẹ̀ lọ sínú court lójoojúmọ́ tàbí ọmọ yẹn mú òbí ẹ̀ lọ sí prison láti lọ ṣàbẹ̀wò lójoojúmọ́ ẹjọ́ ayọ̀ wo ló wà níbẹ̀ irú òbí yẹn irú orin wo lẹ fẹ́ kó máa kọ nígbà tó bá rí ọmọ ẹlòmíì tó ń ṣe rere ẹ rí kẹrin pé àdúrà yìí lágbára ẹ dákun ayọ̀ wo ló wà níbẹ̀ nígbà tó jẹ́ pé ọmọ èèyàn inú wàhálà ṣáá ni bí o bá fọ́ ìgò mọ́yàn lórí lánàá gúnyàn lọ́bẹ̀ lọ́jọ́ kejì tó máa ti pè báyìí lórí fóònù báyìí mọ̀dá mi yẹn sọ fún mi ó ní tó máa pè wọ́n lórí fóònù báyìí àyà wọn ajá gàrà ó ní torí pé mo ní kí ló dé wọ́n ní wọn mọ̀ bóyá ọmọ yẹn ti gúnyàn nígò tàbí ti fọ́yàn nígi lórí ẹ dákun ṣe pé irú ẹni yẹn ó bímọ fún wàhálà ni ẹ má jẹ́ àtàrà wa ayọ̀ wo ló wà ń bẹ̀ nígbà tí ọmọ bá kàn gbé òbí ẹ̀ lọ sí hospital ṣáá lójoojúmọ́ tóbi ẹ̀ bá máa pè báyìí specialist ló ń wá kiri kò sáyọ̀ níbẹ̀ Bíbélì sọ pé ó ní ẹ ní bímọ fún wàhálà mo fẹ́ ká fi gbàdúrà Jésù Olúwa ẹ fún èmi náà ní ìrírí ọ̀run nínú ayé yìí ẹ mú wàhálà kúrò nínú ayé àwọn ọmọ mi nínú ayé yín lẹ ti mú wàhálà yẹn kúrò torí pé wàhálà yẹn bá kúrò nínú ayé àwọn ọmọ yín ẹ ti free nìyẹn Oh Lord, give me an experience of heaven and earth. Take away trouble from my children's life, so that your life will receive peace. Jésù Olúwa, ẹ fún èmi náà ní ìrírí ọ̀run nínú ayé yìí. Ẹ mú wàhálà kúrò nínú ayé àwọn ọmọ mi. Ẹ pe orúkọ Jésù kẹ́ dárúkọ àwọn yín fún Ọlọ́run ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run ayérayé Olúwa ẹ fún èmi náà ní ìrírí ọ̀run nínú ayé Olúwa ẹ fún mi ní ìrírí ọ̀run nínú ayé Olúwa ẹ fún mi ní ìrírí ọ̀run nínú ayé Olúwa ẹ mú wàhálà kúrò nínú ayé àwọn ọmọ mi. Ẹ bẹ̀ sí pé orúkọ àwọn ọmọ yín o ẹ máa dárúkọ àwọn ọmọ yín fún Ọlọ́run o èmi ò sọ pé Ọlọ́run ò mọ orúkọ àwọn ọmọ yín o ṣùgbọ́n ẹnu yín ló ti dùjú láti pe orúkọ àwọn ọmọ yín ẹ dárúkọ wọn fún Ọlọ́run pé kí Ọlọ́run kó mú wàhálà kúrò nínú ayé wọn kó mú wàhálà kúrò pátápátá nínú ayé wọn wàhálà ìsàn wàhálà ọlọ́pàá wàhálà jàgídíjàgan wàhálà secret court wàhálà gay tàbí homosexuality wàhálà ìgbọràn ó yẹ ẹbẹ̀ sí sọ bẹ́ẹ̀ ẹbẹ̀ sí gbàdúrà bẹ́ẹ̀ ẹbẹ̀ sí wàhálà drugs ẹ máa gbà ó yẹ máa gbà ẹlòmíì rehab lọmọ ẹ ti ń gbé báyìí for the past tó máa padà síbẹ̀ tó bá ti release tó máa padà sọ́hùn ẹbẹ̀ sí gbàdúrà wàhálà gbọ́dọ̀ tán wàhálà yẹn gbọ́dọ̀ tán ẹ yẹ sọ fún Ọlọ́run kó jẹ́ kí wàhálà yẹn tán ẹ̀yin tí ọmọ yín sì ń ṣe dáadáa ẹ gbàdúrà kọ́mọ yín máa wọnú wàhálà lọ nítorí ayé yìí ń burú sí ni kọ́mọ yín máa wọnú wàhálà yìí tún ẹ máa gbà yẹn náà mọ́ ó yẹ máa gbàdúrà torí pé sọ pé ó ní wọn kì yóò bímọ fún wàhálà ó yẹ gbàdúrà fún ire yẹn kẹ́yìn náà má bímọ fún wàhálà ó yẹ bẹ̀rẹ̀ sí gbàdúrà tọ́lọ́ bá mú wàhálà kúrò nù ayé ọmọ yín ẹ bímọ fún wàhálà mọ́ nìyẹn ó yẹ bẹ̀rẹ̀ sí gbàdúrà gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ tún gbọ́ ìrí tó tẹ̀lé ìrí tó tẹ̀lé ká tó bọ́ sí àdúrà mi ó ní nítorí wọn yóò jẹ́ àwọn ènìyàn tí Ọlọ́run bùkún fún wọn yóò jẹ́ àwọn ènìyàn tí Ọlọ́run bùkún fún ó ní àwọn àti àwọn ìrandíran wọn pẹ̀lú wọn oh God ìbùkún tí kì í ṣe tiwọn àwọn nìkan ló máa jẹ́ àwọn ìrandíran wọn á máa yẹn pé àwọn ọmọ wọn á jẹ níbẹ̀ àwọn ọmọ wọn á jẹ níbẹ̀ àwọn ọmọ yẹn pé àwọn great grandchildren wọn á tún gbọ́ ìtàn yẹn àwọn náà wọn á tún pọ́n lán oh my God ó dẹ̀ ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ yìí ń ṣẹlẹ̀ kò yẹ kó mọ lọ́dọ̀ àwọn tó ṣẹlẹ̀ sí nìkan ó yẹ kẹ́yìn náà ní ìrírí yẹn. ẹ wo mo máa ń sọ̀rọ̀ kan mo dẹ̀ ń sọ léraléra ni mo ní kéèyàn pé dẹ̀ ní ọmọ Ọlọ́run ó rìn ní ìlànà Ọlọ́run wá lóun struggle financially mi ò gbàgbọ́ mo ní kò possible inú mi dùn pé àwọn kọ̀ọ̀kan wọ́n ń realize bẹ́ẹ̀ wọ́n ní òótọ́ ni àṣà àwọn làwọn ò ṣe the right thing ẹ lọ wòra yín dáadáa ẹ check ara yín jìlẹ̀ ẹ má purọ́ fúnra yín ẹ yọ then àdúrà ìkẹ́ wá gbà kẹ́ wá wò bóyá irọ́ ni mò ń pa bí òótọ́ ọmọ Ọlọ́run kẹ́ ẹ mọ Ọlọ́run tá à ń sìn ni ẹ tún sọ fún wa pé òun máa fún wa ní ìrírí débi pé oh my God ó ní bóyá tó pé mi ò kà lóyìnbó dẹ̀ ni ó ní torí wọn yóò jẹ́ àwọn ènìyàn tí Ọlọ́run bùkún fún Ọlọ́run ti bùkún fún wọn ó ní kì í ṣe àwọn nìkan ó ní àwọn
àti àwọn ìrandíran wọn pẹ̀lú wọn. Jésù Olúwa, ẹ bùkún fún mi kí n sì jẹ́ ìbùkún fún ìran mi. Ọlọ́run mi. Oh Lord, bless me and let me be a blessing to my generation. Ọlọ́run ìbùkún fún èèyàn ni ló ń sọ pé Olúwa àwọn ọmọ mi jẹ́ kán rántí mi tán bá dáa fún wọn. Ọlọ́run ìbùkún fún yín ni. Ó mà ṣe o. Tí Ọlọ́run bá bùkún fún yín dé ìkórìtà kan, ẹ kàn rí ìdùnnú àwọn yẹn dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run dẹ̀ máa lọ. Nítorí mo rí ẹni tí ọmọ ẹ ṣe wedding báyìí, ọmọ ẹ obìnrin ó ṣe wedding, ọjọ́ tán ṣe wedding yẹn gangan ó gbé mọ́tò fún ọmọ ẹ, ó tún wá gbé mọ́tò míì fún ọkọ ọmọ ẹ. Ṣerú ẹni yẹn oní iṣu ìdáná máa jọ lójú, àpín ni bàbá yẹn àwọn ní wedding yẹn ni mò ń sọ fún yín, iṣu ìdáná ó bẹ̀rẹ̀ sí fún àwọn èèyàn ní ẹ má lọ ẹ má mú iṣu, ìyàwó dáàdì yẹn lọ ẹ má lọ ẹ wá mú iṣu ọmọ yín náà ní ìdáná tán mú afọmọ yín ni ẹ wá gbé èyí ẹ gbé epo kí náà fẹ́ fi ṣe kí náà fẹ́ fi àwọn kan bá wọn yẹn ṣe. Ọlọ́run ti bùkún wọn ti di blessing fún ìran wọn tó ń bọ̀. Ẹ̀yin náà bẹ̀ Ọlọ́run kémi àti yín ká bọ́ kò nínú ìrúnrún. Oh God, Jésù Olúwa, ẹ bùkún fún mi, ẹ jẹ́ kí n jẹ́ ẹni tí a bùkún fún, kí n sì jẹ́ ìbùkún fún àwọn ìran mi tó ń bọ̀. Ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Olúwa ẹ jẹ́ kí n jẹ́ ẹni ìbùkún, Olúwa ẹ jẹ́ kí n jẹ́ ẹni ìbùkún, kí n jẹ́ ìbùkún fún àwọn ìran mi tó ń bọ̀. Olúwa ẹ bùkún fún mi, Olúwa ẹ bùkún fún mi, kí n sì jẹ́ ìbùkún fún àwọn ìran mi tó ń bọ̀. Lórúkọ Jésù lẹ bùkún fún mi, kí n wá jẹ́ ìbùkún fún àwọn ìran mi tó ń bọ̀. Olúwa ẹ ṣàánú fún mi, Olúwa ẹ ṣàánú fún mi, Olúwa ẹ ṣàánú fún mi. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Èmi bá tó ka Bíbélì yẹn mo dé verse 24 mo ní Jésù o, tó pé mo rí orí ọ̀fẹ́ ìdáhùn àdúrà. Ẹ wò ó bẹ́ẹ̀ jẹ́ kí n tàn yín o, mo ti máa ń sọ tipẹ́ o, mi ì ṣeré o. Ó máa ń dàbí ìgbà mi máa ń dàbí ọ̀rọ̀ ìgbéraga ni, ìrọ́dẹ̀ ni, òkodoro ọ̀rọ̀ ni o. Tí n bá rí àwọn míì bọ́n ṣe ń gbàdúrà lónìí, màá bèèrè lọ́wọ́ ara mi pé is there something I need to know? Is there something else I need to? Ṣé kíní kan wà tí ó yẹ kí n mọ̀ tí mi ò mọ̀ ni? Tí n bá rí bọ́n ṣe ń gbàdúrà, wọ́n dẹ̀ gbàdúrà ọjọ́ gbọ́rọ̀, wọ́n gbàdúrà wọ́n gbà odidi oṣù, wọ́n ní wọ́n wá kíní kan lọ́wọ́ Ọlọ́run. Ayé mi o. Nígbà tí Bíbélì sọ pé ní Isaiah 65 verse 24 yẹn, Bíbélì sọ pé ó ní kí wọ́n tó pè èmi yóò dáhùn, nígbà tí wọ́n sì ń sọ̀rọ̀ lọ́wọ́ èmi yóò gbọ́. Oh my God, èèyàn ń béèrè kan lọ́wọ́ Ọlọ́run. Bíbélì Ọlọ́run sọ pé kó tó bẹ̀rẹ̀ sí pè yẹn pé ní orúkọ Jésù o, kó tó sọ bẹ́ẹ̀ òun ti gbọ́ nǹkan tó fẹ́ sọ. Ó ní ìmíì nínú prayer point yẹn tó bá ti ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí òun dẹ̀ ṣe àṣepé iṣẹ́ yẹn direct níbì kan kó máa expect. Ṣe ló dàbí ìgbà tí bàbá send owó sí ọmọ ẹ̀, ẹsẹ̀kẹ́ tó send owó yẹn báyà sọ pé okay mo ti send £1,000 sí ẹ o, ṣùgbọ́n tọ́mọ yẹn bá lọ wo àkáǹtì ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn kò ní rí £1,000 bẹ́ẹ̀. Ìyẹn ni pé ìdáhùn lọ́wọ́lọ́wọ́ nìyẹn. Ìtọ́mọ yẹn àkànṣe àkànrà jókòó àmà ṣe kí ni o, àmà expect. Bá ti gbọ́ gbọ̀ngàn báyìí ní bóyá nǹkan tí dáàdì mi send nìyẹn, bóyá nǹkan tí mọ́mì mi send nìyẹn. Tó bá lọ yẹ̀wò báyìí láti pé òun ti àṣẹ wà pé mọ́mì ẹ̀ bóyá àárọ̀ ọjọ́ kejì òun ti rí owó yẹn o. N tá à ń sọ nípa ènìyàn àti Ọlọ́run tọ́lọ̀ ń sọ bẹ́ẹ̀ fún wa nìyẹn. Ó ní kí wọ́n tó pè èmi yóò dáhùn. Ó nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ó ní èmi yóò gbọ́. Oh my God, Jésù Olúwa, ẹ fún mi ní orí ọ̀fẹ́ tí etí Ọlọ́run ń tẹ́tí sílẹ̀ fún. Oh Lord, give me the grace that have the ears of God. The grace that have the ears of God. Orí ọ̀fẹ́ tẹ́tí Ọlọ́run tẹ́tí sílẹ̀ fún láti gbọ́. Kì í ṣe mo máa ń sọ fáwọn èèyàn kì í ṣe ọ̀rọ̀ tí máa ń rí lónìí tí àwọn pásọ̀ kan bá ń sọ pé àìrọ̀ àtúnbẹ̀ ẹ̀ṣẹ̀ parí 7 days fasting kan 2 days later wọ́n ní ẹ̀mí Ọlọ́run tún ní kẹ́ tún ṣe 7 days míì ẹ̀bí lọ́ra yín pé ẹ̀mí Ọlọ́run wo which God? Èmi sọ bẹ́ẹ̀ rí kí n tẹ̀ tó ní òye Bíbélì màá sọ irú Ọlọ́run wo nìyẹn. I know my mom very well when she was alive. Kí n tó béèrè a ti máa sọ gbà mí pé ẹgbọ́n ṣé wọn ti máa béèrè owó school yín ni? Wọn ti máa yẹ wá lẹ́nu jàre ó yẹ kó san ọkàn tó bẹ̀rẹ̀ sí yọ yín lẹ́nu. Tàbádẹ̀ ń sọ gbà mí tá a ti ń sọ̀rọ̀ lọ́ba ìjú ẹ̀ ti pọ̀ jù èlò náà pé wọ́n ní ká mú ìwé kan wá biology náà ń pè introduction to biology. So àwọn bíi mẹ́ta ti ní kíláàsì mi yomi ni mo wà láwọn tí ò tí èlò náà pé nǹkan tá à ń sọ bẹ́ẹ̀ yẹn nìyẹn. Jésù Olúwa, ẹ fún mi ní orí ọ̀fẹ́ tí etí Ọlọ́run tẹ́tí sílẹ̀ fún.
ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Olúwa fún mi ní oore ọ̀fẹ́ tí etí Ọlọ́run tẹ́tí sílẹ̀ fún, oore ọ̀fẹ́ tẹ́tí Ọlọ́run tẹ́tí sílẹ̀ fún, Olúwa fún mi lónìí. Oore ọ̀fẹ́ tí etí the grace that have the ears of God, tó pé tí kéèyàn tó sọ Ọlọ́run ti gbọ́, kéèyàn tó sinmi kúrò nínú àdúrà yẹn Ọlọ́run ti bẹ̀ sí fèsì. Oore ọ̀fẹ́ ńlá bẹ́ẹ̀ Olúwa fún mi. Kí ìrírí ọ̀run nínú ayé nìyẹn, ẹ̀yin ọmọ Ọlọ́run, ìrírí ọ̀run nínú ayé nìyẹn. Oore ọ̀fẹ́ tí etí Ọlọ́run tẹ́tí sílẹ̀ láti gbọ́, Olúwa fún mi, Olúwa fún mi. Ìrírí ọ̀run nínú ayé tí èèyàn ń sọ̀rọ̀ tí Ọlọ́run gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀, Olúwa fún mi. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Nígbà tí mo wá di ẹsẹ̀ tó parí chapter yẹn, mo ní ṣe rí ọ̀rọ̀ tí mo ń sọ rèé o. Èmi nìkan mo wà nínú yàrá, mo dẹ̀ ń sọ bẹ́ẹ̀ fúnra mi, mo ní ẹ wò ó, ṣe rí ọ̀rọ̀ tí mo ń sọ rèé o. Oore ọ̀fẹ́ tí kì í ní ìrírí ogun. Ẹ̀rí ọ̀rọ̀ tẹ́ bá rántí ohun tí mo fi bẹ̀rẹ̀ àdúrà yìí, tí mo sọ nígbà tá a bẹ̀rẹ̀ àdúrà yìí, ó ní pé wo àìmọye ìrírí táwọn èèyàn rí nípa ayé, òun náà ń sọ yẹn. Ogun la yé, asán la yé, ayé àkàmọ́ra, ayé ìtamọ́tiyé, ayé àyèyé, ayé kinní kan, bọ́n ṣe rí ayé nìyẹn. Ayé ò ní sẹ́mẹ́, ayé níkà. Òótọ́ ni o fún wọn o, mi sọ pé kò ṣẹlẹ̀ o. Ìrírí wọn nìyẹn nínú ayé, ìyẹn ni mo pè ní ìrírí ayé nínú ayé. Ṣùgbọ́n Ọlọ́run promise àwọn ọmọ ẹ̀ kan, tẹ́ ẹ bá fẹ́ claim ẹ̀ báyìí, ọwọ́ yín ló kù sí, wípé òun lè fún wa ní ìrírí ọ̀run nínú ayé yìí. Kí wàá níbẹ̀ lè sọ nípa ìrírí yẹn? Verse 25 ni ó ní ìkookò àti ọ̀dọ́ àgùntàn yóò jẹun pọ̀. Ọlọ́run mi, ẹ̀rí tí ìkookò ò ní fi ọ̀dọ́ àgùntàn lánàá, jẹ́bi kò lè physically ẹ̀ ó hard. Ó tẹ̀síwájú, ó ní kìnìún yóò jẹ koríko gẹ́gẹ́ bí akọ màlúù. Oh my God. Ó ní ṣùgbọ́n erùpẹ̀ ni yóò jẹ oúnjẹ ejò, wọn kì yóò pani lára tàbí panirun ní gbogbo òkè mímọ́ mi ni Olúwa wí. Bẹ́ẹ̀ o, that is why múlálábàjọ́ tí bẹ́ẹ̀ sọ pé bí mo tilẹ̀ wà láàrin àfonífojì òjìji ikú, èmi kì yóò bẹ̀rù ibi kan nítorí Olúwa wà pẹ̀lú mi. Abájọ tí bẹ́ẹ̀ fi sọ bẹ́ẹ̀. Oore ọ̀fẹ́ ìrírí ọ̀run nínú ayé nìyẹn, òun ló lè mú kírú ẹ̀ ṣẹlẹ̀ sí yàn. Ó gbénu ayé, kò sí ogun, kò sí wàhálà, kò sí yàn, wọ́n láwọn ń pààyàn, wọ́n láwọn kan, bóyá yẹn gan ló tiẹ̀ fún wa ní confidence gbàgbà tẹ́nìkan bá ní òun à ń pààyàn, wà ní ìwọlé pààyàn ni. Jẹ́ kí n fẹ́ lórúkọ mi tó bá fẹ́ mú lọ ilé babaláwo, bóyá o mọ̀, èmi ò tiẹ̀, ọ̀rọ̀ yẹn ò tiẹ̀ make sense mi, torí pé mo gbàgbọ́ wípé èèyàn lè ní ìrírí ọ̀run nínú ayé níbi tí ọ̀tá kò ní láárí níwájú ènìyàn. Níbi yẹn kò má tàbí tẹ́ ẹ lọ, kò má tàbí tẹ́ ẹ dé, wọn ò ní choice. Oh my God, Jésù Olúwa, ẹ fún mi ní oore ọ̀fẹ́ ayé tí kò ní ogun. Oore ọ̀fẹ́ tí wọ́n fi ń gbénu ayé láìsí ogun. Oh Lord, give me the grace of a life without any form of battle. Oore ọ̀fẹ́ tó ń gbénu ayé láì ní ogun kankan, láì ní ìrírí ogun rí, láì mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Oore ọ̀fẹ́ yẹn ló ẹ fún mi, ló ẹ fún àwọn ọmọ mi, fún ọkọ mi, fún aya mi. Ẹ já gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà, Olúwa ẹ fún mi ní oore ọ̀fẹ́ tí ò ní ogun nínú. Ẹ fún mi ní oore ọ̀fẹ́ tí ò ní ogun kankan nínú. Ẹ fún mi ní oore ọ̀fẹ́ tí kì í jagun lójú oorun. Olúwa ẹ fún mi ní oore ọ̀fẹ́ tí kì í jagun lójú ayé. Ẹ fún mi ní oore ọ̀fẹ́ tí kì í jagun èmèrè, tí kì í jagun àjẹ́, tí kì í jagun ẹlẹ́bọ lóògùn. Oore ọ̀fẹ́ tó ń gbénu àlàáfíà Ọlọ́run, oore ọ̀fẹ́ tó ń gbénu ìsinmi, oore ọ̀fẹ́ tó ń gbé nínú ayọ̀. Olúwa ẹ fún mi ní oore ọ̀fẹ́ tí ò ní ogun nínú. Olúwa ẹ fún àwọn ọmọ mi ní oore ọ̀fẹ́ tí ò ní ogun nínú. Ẹ fún ìdílé mi ní oore ọ̀fẹ́ tí kò ní ogun nínú. Ó yẹ bẹ̀ sí gbàdúrà yẹn o. Olúwa ẹ tẹ̀síwájú, ó yẹ máa gbàdúrà yẹn o. Oore ọ̀fẹ́ tí ò ní ogun nínú, oore ọ̀fẹ́ tí ò ní ogun nínú. Olúwa ẹ fi fún mi, oore ọ̀fẹ́ tí ò ní ogun nínú. Olúwa ẹ fún àwọn ọmọ mi. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ á lọ gbàdúrà nù wa, wọ́n ní àkókò ti lọ. Ẹ jẹ́ á lọ gbàdúrà nù wa. Ibi la ti ń gbàdúrà, ta ti ń béèrè lọ́wọ́ Ọlọ́run. Ibi la ti ń sọ nǹkan tá a fẹ́ lọ́wọ́ Ọlọ́run. A sì ní àǹfààní o. Èmi ò gbàdúrà pàtì gbàgbọ́ àdúrà tán. Ó sì ní àwọn kan tó bá ní àwọn kan tó bá wà nù ayé yín tẹ́fẹ́ kọ́ Ọlọ́run kó attend sí, ó yẹ máa gbàdúrà. Ẹ mọ̀ bá ṣe ń gbàdúrà nù wa. Ibi la ti ń béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run. A kàn máa ń change posture wa ni. Gbogbo ẹ rí i pé tó bá pé first time yín ni ẹ̀dẹ̀ ń gbà láàrin àwọn ọmọ Ọlọ́run. Ẹ rí i pé ẹlòmíì tó jókòó ó ti dìde, ẹlòmíì tó dìde ó ti kúnlẹ̀. Bẹ́ẹ̀ ẹ change posture yín láti gbàdúrà. Ẹ jẹ́ á máa gbàdúrà. Ẹ jẹ́ á máa gbàdúrà ẹ jẹ́ ká máa gbàdúrà. Ẹ jẹ́ ká máa bèrè, ẹ jẹ́ ká máa ṣìpẹ̀, ẹ jẹ́ ká máa bèrè bá ṣe fẹ́ sí gan, ẹ jẹ́ ká máa sọ fún Ọlọ́run. Ẹ rí i pé ẹ̀rí ló máa tẹ̀lé o. Ire sì kù nínú ọdún yìí o. Bẹ́ẹ̀ ni kọ́dún yìí tó parí, ire yín sì kù o, ayọ̀ yín sì kù o, testimony yín sì wà nù ẹ̀ o.
ẹ má jẹ́ kó lọ láìrí tí ń ṣe o. Ó yẹ máa gbàdúrà, ẹ dákun ẹ máa gbàdúrà, gbọ́ àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa àwa yin orúkọ yín o. Ọlọ́run wa àwa fi ọpẹ́ fìyìn fògo fún orúkọ yín fún ọ̀nà míì tẹ́ tún gbàjọ sí wa. Jésù Kristi Olúwa ẹ gba ọpẹ́ wa. Mo gbàdúrà fún yín bẹ́ẹ̀ tí ń gbóhùn mi, ìrírí ọ̀run nínú ayé. Ọlọ́run á fún yín lórúkọ Jésù Kristi. Gbogbo ìjẹ̀gbádùn ọ̀run nínú ayé yìí, Ọlọ́run á fún yín lórúkọ Jésù Kristi. Làálàá ó kò lọ́nà yín o. Ìbànújẹ́ ó máa ti kú lọ́nà yín o. Ẹkún lórúkọ Jésù Kristi ẹ máa gbúrò ẹ̀ mọ́ o. Ní orúkọ Jésù Kristi Ọlọ́run yóò fi ayọ̀, yóò fi dípò ẹkún lórúkọ Jésù fún yín lórúkọ Jésù Kristi. Gbogbo kò sí káfà kó má tó ká tó kó má ba lórúkọ Jésù Kristi. Àwọn kan wọ̀nyí ó ti dópinnu ayé látàlẹ́ ìlọ lórúkọ Jésù Kristi. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan o, kì í ṣe bẹ́ẹ̀ nìkan o. Bí Ọlọ́run ti ń bẹ tẹ́mi ẹ̀ ń bẹ láàyè, nígbà tí ọ̀yẹ́ ó là, tí ìmọ́lẹ̀ alààyè ó mọ́, lórúkọ Jésù Kristi ohun rere á bá yín jí lórúkọ Jésù Kristi. Ayọ̀ bá yín jí, tẹ̀síwájú bá yín jí, ìrírí ọ̀run inú ayé lórúkọ Jésù ó bá yín jí. Ẹ bẹ̀ sí gbádùn Ọlọ́run ní ọ̀nà ọ̀tọ̀ lórúkọ Jésù Kristi. Gbogbo tẹ́ ti bá fẹ́ra lórúkọ Jésù Kristi tẹ́ ti fi lé Ọlọ́run lọ́wọ́, Ọlọ́run gbọ́ o. Torí pé ẹ ti ní orí ọ̀fẹ́ ẹ̀yọ́ láti rí etí Ọlọ́run, tètè Ọlọ́run gbọ́ àdúrà ẹ ti ní orí ọ̀fẹ́ yẹn báyìí o. Lórúkọ Jésù ohun tẹ́ ti béèrè fún, Ọlọ́run gbọ́, Ọlọ́run gbà, Ọlọ́run ṣe bẹ́ẹ̀ lórúkọ Jésù Kristi. Tẹsímọ́nì àgbẹ̀yìn àdúrà yín, ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí ló fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mọ́ ti Ọlọ́run dàpọ̀ tẹ̀ mọ́ kó máa bá wa lọ, kọ́lọ́run kó ṣàánú fún wa. Ẹ ti rí àánú Ọlọ́run gbà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.